مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير لخلق كلهم صلى الله عليه وسلم. يا سيدي يا رسول الله خذ بيدي صلى الله عليه وسلم. ما لي سواك ولا آلوي على أحد فأنت نور الهدى يا محمد فأنت نور الهدى يا محمد فأنت نور الهدى في كل كائنة وأنت سر الندى يا خير معتمد وأنت حق غياث لخلق أجمعهم وأنت هادي الورى لله ذي سندي يا من يقوم مقام الحمد منفردا kò sẹ́lòmíì tó lè wà nípò ní àfànàbì náà lìlíwàhídì lífàrídì lámùyúládì wà lámùyẹ́lídì. èyí tí bímọ nínú ayé kò sẹ́ni tó bírú ànábì lọ́mọ fa. sallallahu alayhi wa sallam. inni idha massani daymu yurawwi'uni èmi ò ní nǹkan míì tí wì akulu ya sayyida sada tiya sanadi inni tawassalitu bil mukhtari ashrafi ma annabi muhammadu inni tawassalitu bil mukhtari ashrafi ma رقى السماوات سري لواحد الأحد ثم رضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير لخلق كجوي مولاي صلي وسلم النبي دائما أبدا على حبيبك خير لخلق كلهم أميت ذاكرجي سلامي مساجد دم انجارو من مكلة بدمي أموابتي ليومي تلقي كازمتي وهم دالي باركو في ظلماء مني دمي فما لعينيك كل تكفو ومالي قلبك كل دازمك أيا سبو أن لوبا مكتم ما بين مسجم من ومر دارمي لا دالي أولا متري دمواني على طلالي ولا ركض لذكر لبان والعالمين فكيف تنكره بعد ما شهد بي عليك ودول الدم وسقمي وحسبت الوجد خطي أمواتي ودنا
ala khadi Rasulallah ya Rasulallah sayyidil wujudi اللهم صل على محمد وعلى أهله وصحابه وسلم. Àmín. Gbogbo nǹkan ètò ní níbí yóò máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ṣẹṣẹṣẹ. Nígbà tí wọ́n yan àná Muhammad lọ́wọ́. Sallallahu alayhi wa sallam. Ànábì tẹ́ yòówó mọ́ bíi tìgbà kan o. Sallallahu alayhi wa sallam. Nígbà náà ni the senator representing Kwara Central, the Turakingeri of Ilorin Emirates. Sheikhu. Ẹnu wọn bẹ́ẹ̀ yọmọ lọ́ní tẹ́ wà ń bì ẹ ṣe. Sheikhu. Àwọn ṣé wùyí tẹ̀ ń ṣe wọn ẹ̀rá rúgúdú ẹ̀ sọ́ sápò. Ẹ̀rá rúgúdú báyìí ẹ̀ sọ́ sínú pọ́ọ̀sì yín Ọlọ́run fi san yín lẹ́san olóore. Àmín. Ẹ̀jẹ̀ wá já ṣe ṣé wù tọ́ba lọ́rin nísìn. Sheikhu. Èyí tẹ́ tún ṣe ìwúnà ẹ̀rá rúgúdú ẹ̀ sọ́ sápò. Ẹ̀ sọ́ sí pọ́ọ̀sì yín. Ṣé ẹ ti sọ́ síbẹ̀? Ẹ wá ṣe ṣé wù tọ́ba lọ́rin kí n rí. Sheikhu. Ìyá tí wọ́n wọ aṣọ funfun lọ́ọ̀kan ó dùn mí tí fọ́fọ́ọ̀mù máka àti close. Àwọn ẹnìkan náà rí ṣé wù ń ṣe. Lọ́dún yìí ọ̀dà ẹ̀dá pọ́tà tí ń sí ni. Ẹ gbọ́ mi ọwọ́ rẹ méjèèjì ọjọ́ olókè dáadáa báyìí ọ̀sẹ̀ká rẹ báyìí ọwọ́ àtẹríbadé ọba àlọ́ni là ń wí olóyè ọba là ń wí ẹ ṣe ṣéwù mẹ́ta kó dáa bẹ́ẹ̀. Sheikhu. Ó di méní. Sheikhu. Ó di méjì. Sheikhu. Wallahu ya'simuka minan nas. la takhafu darakan wala takhasha. wala hawla wala quwwata. illa billahil aliyyil azim. Gbogbo kọtẹ wá níta pé tùràkìhùn èyí tó dùn mọ́ wọn jù bẹ́ẹ̀ bá ń fún yín pọ̀ tí ń ṣe the distinguished the kìnnì kan èyí tí ń dùn mọ́ wọn jù náà ní kẹ́ sọ pé Malam Saleh Mustapha. Ọlọ́run kó kọ ànábì méjì ó kọ ànábì Muhammad méjì ó pàápọ̀ fún yín. Saleh ànábì ní jẹ́ bẹ́ẹ̀ Al-Mustapha ànábì Muhammad ní jẹ́ bẹ́ẹ̀. Ó wá fún yín ní ìwà àti ẹwà tó jọ tànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Sẹ́nitọ̀ ni wọ́n ti wọlé ohun Malam Saleh Mustapha tí a ń fi àsìkò àwẹ̀ Ramadan tó di méjìlá ẹ̀ tá a fi ń bẹ lọ́hùn fún yín wípé ibi tó tún ga lọ́lọ́hùn ó tún gbé yín sí. Àmín. Wọ́lá pé àkọ́kọ́ lẹ́wà nínú àwọn tí ìlú ń jèrè. Wọ́lá pé àkọ́kọ́ lẹ́wà nínú àwọn tí ìlú ń gbádùn. Wọ́lá pé lókèlókè báyìí ni ọlá yín máa wà. Empowerment ẹ̀yin lẹ́jà rí wípé empowerment lè kó omi kéèyàn ó pẹ́ gẹ̀ẹ́. Empowerment lè kó omi kéèyàn fún yàn lẹ́rọ kó má lè ń jìnnì. Èyí lẹ́jà mọ̀ pé empowerment ń kó omi kó fún yàn scholarship kó tó máa wówó tí ó fi sóstẹ̀. Ẹ̀sẹ̀ empowerment bọ́lọ̀ ti ní a máa yọ sàkálẹ̀ yìí máa ń ṣe. Ẹ̀sẹ̀ empowerment fún yàn báyìí ayé rẹ̀ ó sì là. Gbà tí wọ́n bá fún yàn tractor tí wọ́n fún ní tí wọ́n fi ń gbìn nǹkan. Fertilizer ó gba tractor ó gba fertilizer wọ́n tún wá ṣètò pé wọ́n ti bọ́ rẹ́ǹtì bíi tọ́mọ̀ fi dáko lọ sẹ́ni pé tí ò bá nìkan ṣe ló kù. Allah. Báwọn ntó ní kìmí bí wọ́n ti ṣe nu wọ́n fún yẹn freezer wọ́n tún fún un ní kẹ́nẹ́tì generator wọ́n tún gba ṣọ́ọ̀bù bíi ọdún méjì fún sẹ́ni pé kódà bí wọ́n bá ń ṣe ilé wọn ti gbọ́dọ̀ padà ṣáájú ọdún kan kó wọn fọdún kan yókù wúlò fúnra rẹ̀. Ọlọ́run tí ó ṣe yín báwọn tó dá yín dá báwọn tó ṣe yín dá báwọn abẹ lọ́hùn bẹ́ẹ̀ ò bá sí ń pò mọ́ ìyá fẹ́ jẹ Kwara ni kì í ṣẹ̀yìn ni ìyá ó jẹ. Ọlọ́run ti fún yín ní tẹ́ máa jẹ àtẹ bí àtàrà àmọ́ Kwara ni ìyá ó jẹ. Ọlọ́run dákun gbé yín síbi tó tún dá sí. Àmín. Èsì tẹ́ sàmí gólókè dáadáa. Àmín. Níbi tá a tún ti gbádùn yín sí jù báyìí lọ. Àmín. Èyí tẹ́ wá wà mẹ́rin náà kẹ́ ẹ má jábọ́ o. Àmín. Ọlọ́run má jẹ́ wọn fi àǹkọ́ọ̀fù sí yín lọ́wọ́. Àmín. Má jẹ́ wàá nù àwọn tí wọ́n máa ń wà nù kíní àwọn adájọ́ wọn máa wò fi tí bí èkúté. Ọlọ́run má jẹ́ bá wọn wà mẹ́. Àmín. EFCC ò ní rí ti yín rò. Àmín. Ọlá péjọ tẹ̀ ti ń ná ńgbà tẹ̀ ti déjọba wọn ò rí ti yín rò tẹ́lẹ̀. Àmín. Lábẹ́ Shehu Sala tí wọ́n ní ká sọ pé àmín mẹ́ta lórí àwọn àdúrà náà.
Àmín. Ó di méní. Àmín. Ó di méjì. Àmín ya Allah. Àdúrà eléyìí àdúrà àgbàsára náà ni. Torí pé ẹ̀fín tó pọ̀ lẹ̀ bẹ́ẹ̀ bá wà lórí mídíà lánàá yóò máa pa Àbújá lẹ̀ wà lánàá. Níbi nǹkan ẹ̀sìn náà lẹ́tún wà. Tó ṣeé ṣe kẹ́ ẹ sọ pé I will not be available tomorrow. Ẹ tún wá pa gbogbo ohun tẹ́ ń ṣe tì ẹ ní tẹ́ wá ṣe lẹ́kọ̀ọ́ kọjá wa. Ọlọ́run má fi wá sọ yín ló kọ bú o. Àmín. Má fẹ́ yín náà sọ wá ló kọ bú. Àmín. Ọláàfin Ànábì sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Àwọn tẹ́ ìran ń jíṣẹ́ ọmọ àlùbáríkà jíṣẹ́ o. Ẹ máa wà dáadáa. Àmín. Wọ́n bá jíṣẹ́ kí n yóò sọ. Mádìú kan sí gẹ́gẹ́ bí àpúrúvà Mùlánà Seiful Qadiri. Sọ wọn rán yín sí mi ni. Ẹni tó wọ́n rán sí mi mo ló jíṣẹ́ ẹ wá nísẹ́yìn ò jíṣẹ́ sọ wọn rán yín sí mi. Wọ́n ṣẹ̀ṣẹ̀ rán yín sí mi lónìí ni. Ọlọ́run jẹ́ wá jíṣẹ́ ló kù. Àmín ya Allah. Alọ́dọ̀ Ilyas Abdulrahman bá a ti mú olúwa sí.